Ahmad Gumi ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti gbé bàbá yìí ṣépè ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti pé bàbá yìí ní báńdíìtì ẹni láti lọ túbá fún Ọlọ́run Ọba torí wípé ọ̀pọ̀ nǹkan ni kò yé wa n tí kò yé wa ó pọ̀ ju tó yé wa lọ mo sì sọ fún wa pé tọ́rọ̀ bá dọ̀rọ̀ ogun ẹni tí ò bá bá wọn lọ sójú ogun rí kó má dá sí tí wọ́n ń ṣe lójú ogun bàbá Ahmad Gumi ṣàmọ̀ pé rìtáyà sójà ni wọ́n sójà tó rìtáyà ni bàbá Ahmad Gumi bàbá Ahmad Gumi medical doctor ni ìgbà tó tún di medical doctor ó tún wà lè ṣe PhD nínú sẹ̀ríà bàbá Ahmad Gumi èé ṣe ẹni tí èèyàn lè sọ fún lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ọmọ ta ni ọ́ bàbá Ahmad Gumi ò rí báyẹn kódà nínú ẹni tó yẹ kí ìjọba fún ní oyè lórí ọ̀rọ̀ bí ìlú ó ṣe dá òun ni bàbá Ahmad Gumi wà bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ nínú ogun gbogbo ibi tí wọ́n bá ti ń jagun láyé wọn a máa nídìí àwọn tí wọ́n ń pè ní negotiator ọ̀nà mẹ́ta lógun pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé èèyàn méjì ń jà ká pé ìjọba àtàwọn tó fẹ́ dà lúrú ọwọ́ ìjọba ó dùn àwọn tí wọ́n fẹ́ dà lúrú nírú bíbẹ̀ yẹn wọn ò kí ń béèrè tí wọ́n ń pè ní negotiator ẹni tí ó bá wa pẹ̀tù sọ̀rọ̀ nídìí ẹ̀ fìjọba lẹ́jọ́ kan máa yanjú ayé wọn lọ ni ó dùn mọ́ Ọlọ́run Ọba bẹ́ẹ̀ tó ráṣẹ Ọlọ́run ni wípé àwọn tí wọ́n bá ń dà lúrú kí ìjọba dìde sí wọn kó pa wọ́n kó fìyà jẹ wọ́n kó bà tiwọn jẹ́ Ọlọ́run wà pẹ̀lú ìjọba ìran ogun kan nìyẹn ìran ogun ẹlẹ́kejì ni wípé wọ́n fẹ́ da ìlú rú ọwọ́ àwọn tó fẹ́ dà lúrú ìbọn ọwọ́ wọn ju tìjọba tí wọ́n fẹ́ gbàjọba mọ́ lọ́wọ́ lọ ẹgbà ọwọ́ wọn ń dun ìjọba ju bí ti ìjọba ṣe ń dun àwọn lọ tó bá rí báyẹn nínú gbogbo òfin ayé kódà kò yọ sílámù kalẹ̀ I need the negotiation ni pé bí kinní ṣe ń lọ yìí tí erin méjì bá ń jà àwọn kókó bẹ̀ àwọn ni wọ́n jẹ́ ìyá rẹ̀ kí lẹ̀ ń wá ẹ dákun ẹ ṣe sùúrù gbogbo orílẹ̀-èdè ni wọ́n ti máa ṣe bẹ́ẹ̀ bàbá Ahmad Gumi fi ẹ̀mí rẹ̀ kalẹ̀ ó wọnú igbó lọ níbi táwọn tí wọ́n ń da orílẹ̀-èdè rú wà níbi tó jásí pé tí wọ́n bá wá pè máa tẹ wípé ìwọ kọ́ ló fẹ́ bá wọn sọ̀rọ̀ kọ̀ sí wọn lọ ni ẹlòmíì ò sọ pé aago mélòó lágbéra aago mẹ́wàá kò ní sọ pé òun ò ní lọ ṣé aago mẹ́wàá ni Ọlọ́run kò ju ààrẹ rí mánú lè rí mọ́ pé kóhun tèlé ọlọ́bó ẹni tó ṣerú ẹ̀mí ẹ̀ ló fi kalẹ̀ lọ́jọ́ tí bàbá yìí ó lọ dúnadúrà pẹ̀lú àwọn tí ń bayé jẹ́ commissioner of police Kaduna tẹ̀lé deputy inspector general of police tẹ̀lé aṣojú gọ́ọ̀mẹ̀ntì Kaduna tẹ̀lé bàbá yìí wá gbé Kùránì dání wípé mùsùlùmí làwọn tí ń bayé jẹ́ yìí a sọ fún wọn pé tí wọ́n sì wà ní Islam bàbá wà ní Islam á fọ̀rọ̀ Ọlọ́run bá wọn sọ̀rọ̀ á gba ìbọn lọ́wọ́ wọn tá a bá ń bọ̀ wálé ní ọjọ́ tí wọ́n lọ ṣe ìdúnàdúrà àwọn báńdíìtì tí wọ́n wà ń bẹ̀ wọ́n tó 600 àwọn tí wọ́n gba ìbọn lọ́wọ́ wọn tó 300 àwọn tó kù ní àwọn onígbé pàtàkì àwọn máa ronú sí i ó kò lè ṣe wáàsí fún wa kó sọ pé kásáré máa gba wáàsí báwọn kódà nẹ́bì kan kò rí bẹ́ńkà yí ẹ̀ àwọn 300 wọ́n gba ìbọn lọ́wọ́ wọn níbi wáàsí wípé intense yìí ẹ̀ ní pàdé Ọlọ́run Ọba dáadáa ẹ̀ ní bọ́lọ́run Ọba ńlé irun yóò ní di gbígbà wáàsí sì wọ̀ wọ́n lára wọ́n kó ìbọn 300 kalẹ̀ kí wọ́n lẹ́sẹ̀ bàbá Gumi ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wípé àwọn tí ń pa àwọn èèyàn ẹ̀ ń jókòó pẹ̀lú wọn ọ̀pọ̀ wa aláìmọ̀ ni wá látọjọ́ tá a ti ń tara pé wọ́n ń pa àwọn èèyàn ṣé pípa àwọn èèyàn wá dúró ni àwọn tí ń pa àwọn èèyàn yí agbára wọn ju tìjọba lọ ẹjá jókòó ara wa jẹ́ agbára wọn ó ju tìjọba lọ tí agbára ọ̀tá èèyàn bá ju tèèyàn lọ kéèyàn jókòó pẹ̀lú ẹ̀ ìjókòó àlàáfíà pé dákun kí ló fẹ́ sinmi tó bá pé bẹ́ẹ̀ láti rá àlàáfíà kò takò ọ̀rọ̀ náà wọn bà wà in ta'fu wa tasfa'u wa taghfiru fa inna Allaha ghafurur rahim àfojú foyè èèyàn tó ti kú ni bí èèyàn bá kúkú bandit yóò kúkú nǹkan míì àwọn tí wọ́n ti lọ káwọn tí a fẹ́ kí wọ́n lọ kí òǹkà wọn tún máa wá pọ̀ a ní láti ṣiṣẹ́ lé lórí torí tí ó bàjẹ́ ti bàjẹ́ èyí tí ò tí bàjẹ́ òun ni Ọlọ́run ó bi wá tá a bá ṣiṣẹ́ lé lórí àwa ṣe ìbanilókọjẹ́ tó pọ̀ fún bàbá yìí wọ́n bà orúkọ bàbá yìí jẹ́ débi pé bí agbádá yẹn bá kan agbádá rẹ̀ lásán kódà tẹ́ ẹ̀ sálámọ̀ síra yín ìwọ tágbádá rẹ̀ kan ti bàbá yìí wọ́n náà ti wọ wàhálà ìwà àìmọ̀ àtẹni tí ò mọ ti ń lọ nínú ìlú lélẹ̀ yìí kútúbà mímbàrí orientation ló gbọ́dọ̀ jẹ́ ní tí ò bá yé wa
nínú tá à ń dá sí tó lè kó bẹ́sìn wa ká ṣàlàyé fún wa. Ogun ó yàtọ̀ sí gàrí àti kúlíkúlí. Ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n bá gbé ìbọn fún ẹlòmíì tó bá rí àwọn tí ń yin ìbọn gbogbo tí wọ́n kọ́ bí ó ṣe yìnbọn yóò gbàgbé ni. Kí là ń fogún pé àwọn tí wọ́n lọ ń pàdé àwọn báńdíìtì yìí àdúrà la máa ṣe fún wọn torí ìbọn tó wà lọ́wọ́ àwọn báńdíìtì ju tiwọn lọ. Àwọn ìbọn tó lè pààyàn mẹ́wàá lẹ́ẹ̀kan náà àti ìbọn téèyàn máa kì ní 5 minutes èwo ló jura wọn lọ́nu méjèèjì. Ló fà tó fi já sí pé nígbà míì bóyá àwọn ọmọ ogun bá gbọ́n pé wọ́n ti fẹ́ súnmọ́ wọ́n withdraw àwọn náà sá lọ. Kìí ṣe pé wọ́n ń ṣèṣì sá lọ wọ́n gbẹ̀mí wọn sá ni wípé àwọn ò lè fẹ̀mí àwọn lẹ̀ fún orílẹ̀-èdè tí wọn ò ní tọ́jú ìyàwó àtọmọ àwọn. So akọ̀wá rò wípé ọlọ́pàá lọ ojú ìṣẹ́jú mẹ́wàá lọ ni wọ́n dé ọlọ́pàá mọ̀ pé wọ́n ń bọ̀ wọ́n sáfẹ́ bí wọ́n ni. Tí wọ́n wá para wọn ni nígbà tí wọ́n mọ̀ pé n tó wà lọ́wọ́ àwọn ò tó n tó wà lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń bọ̀ wá. So tí nǹkan bá ti rí báyìí àfi ká jókòó àlàáfíà. Tí wọn náà bá mọ báńdíìtì wá sọ fáwọn ìjọba wípé tọ̀ àmọ́ ń pàdé àwọn kan ní wọn lọ́nà èrè báyìí kódà mo ti bá wọn sọ̀rọ̀ wọ́n ní ká mú èèyàn 3 dání ká jọ wá sọ̀rọ̀. Iṣẹ́ ládá tó gbà ládá ní lórí ni iṣẹ́ ládá ni tó ti yé báwọn. Tí èèyàn bá fẹ́ mọ tí bàbá Gumi ṣe bó ṣe tó mo ti ní experience tí bàbá Gumi rí. Kódà tí mo sọ wípé mo tọ̀ sára lọ́jọ́ yìí ẹ̀ nígbà mo lọ ṣe lecture ní Èkó mo wá dúró ṣe itikaf ní dákọ̀ mọ́ṣáláṣí náà àmọ́ mọ́ṣáláṣí tó gbajúmọ̀ ní Èkó ni. Ìgbà tí wọ́n wá dé itikaf wọ́n wá gbé wáàsí fún mi ọ̀rọ̀ yìí ti tó 2011 lọ̀rọ̀ tí mo ń sọ yìí àsìkò tí wàhálà Boko Haram ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ń fi bọ́ǹbù sí ara káàkiri àsìkò tí mo ń sọ lásìkò yìí ó ní agbára lásìkò yìí. Mo wá ṣe lecture ní ìrọ̀lẹ́ ọjọ́ kan ẹnìkan wá béèrè ọ̀rọ̀ Boko Haram lọ́wọ́ mi nígbà pé n ti ń lọ lọ́wọ́ nù sẹ́yìn tí Islam sọ nígbà àwọn Boko Haram kò sì dáhùn tọ̀ àsìkò sínú tó mọ́ṣáláṣí yẹn ní òkè sóró àwa méjì kan bẹ àmọ́ wọn lọ síbẹ̀ torí bẹ́ẹ̀ dá ibẹ̀ láti lọ jẹun ní ọkùnrin Haúsá kan ó ní irùngbọ̀n ó bá wá bá mi ń bẹ̀ ó lóun fẹ́ rí mi mo ní kó mo sẹ̀rù kó fẹ́ béèrè sí mo ní kó máa béèrè ó ní ó wà confidential ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé òun fẹ́ jẹ́ kí ó kúrò lọ́dọ̀ mi mo bá ní kẹ́ni mo máa lọ ó bá sọ pé Malam I'm a member of Boko Haram. Mo kọ́kọ́ wò pé ṣé kí n fò láti orí òkè sóró òní pé mo wò pé suicide ńlá lélẹ̀ mo ń gbà báyìí ó wá ń fi ọwọ́ ó fi ń kàn mí láyà pé kí n fọkàn balẹ̀ kò sí kankan ṣe bóun náà ní ìgbọ́n tí sọ má mò ń kàn báyìí ni nígbà tí ìfìwọ́ ṣòkòtò mi ìtọ́ ti ń jáde kí ẹnìkan wá lọ sínú igbó torí ìlú rẹ̀ kó lọ bá wọn báńdíìtì sọ̀rọ̀ ká wá sọ́dọ̀ aláburú àbà ẹja bẹ̀rù Ọlọ́run ẹja bẹ̀rù Ọlọ́run ẹni tí bá ń ṣe ń tà lè ṣe nínú ìfi ẹ̀mí lakú ó yẹ ká mọ̀ wípé kò yẹ ká wà nínú àwọn tí ó máa ṣépè fún àlàáfíà ìlú làwọn náà ń wá bó bá ti pé agbára ìjọba káwọn ẹni yìí àwọn náà ò ní ṣe bẹ́ẹ̀ ní táwọn náà sọ ni pé ẹ máa pa àwọn ọmọ kú ni wá ṣùgbọ́n kí lẹ́sẹ̀ wọn ẹ̀ṣẹ̀ wọn ni pé wọ́n ń gbẹnu wọn sọ̀rọ̀ nínú òfin ìpẹ̀tù sí ìjà ní gbogbo àgbáyé òfin ìpẹ̀tù sí ìjà ń béèrè fún wípé ẹni tí bá ń parí ìjà kò gbọdọ̀ máa jáde kó máa bú ẹnìkan. Ọjọ́ tí Gumi bá jáde tí ń sọ fáwọn báńdíìtì eléri ibú ni wọ́n ó ti wà disqualify láti lọ jókòó pẹ̀lú wọn bí ṣe ń ṣe náà ló ti yẹ kó máa ṣe kó lè máa ráǹfààní àti máa jókòó pẹ̀lú wọn. Kìí ṣe pé gbogbo ohun tí ń sọ gádẹ́nu ẹ̀ ń gbà mí àmọ́ ẹja pé wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ ká rọ́nà lọ. Àwọn ọmọ yìí ẹ̀yin lẹ sọ wọ́n di bẹ́ẹ̀ o ẹ̀ẹ́sẹ̀ tó yẹ kẹ́ ẹ ṣe fún ẹ gẹ́gẹ́ bí ìjọba dé o àwọn ọmọ yìí ò ní títí o àwọn ọmọ yìí ti dẹranko sínú igbó o ẹ fún wọn ní tí ọmọ ènìyàn máa ń ní lásìkò tá a wà nínú igbó tí wọ́n wà kí wọ́n lè máa hùwà bí ọmọ ènìyàn ní tí Gumi ń sọ nìyẹn báwọn náà bá ń gbọ́ torí wọ́n máa ń gbọ́ rédíò kí ni wọ́n máa ṣe inú wọn ó máa dùn wípé bàbá yìí ti ń fáyà wọn bó bá tún sọ pọ́sẹ̀ tí ń bọ̀ òun ń bọ̀ àwọn lẹ kó èèyàn 100 ẹ dákun ẹ fi wọ́n lẹ̀ iye báyìí ní kẹ́ bá wa sọ fún ìjọba pàgbà lọ́wọ́ wọn bí ò bá ṣe bẹ́ẹ̀ kò ní láǹfààní àti jókòó pẹ̀lú wọn mọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹni tá à ń sọ yìí ó sì mọ nǹkan tí wọ́n ń ṣe tòtórí náà ẹja mọ̀ wípé n tí wọ́n ń ṣe kò takò òfin kan ní gbogbo òfin ayé negotiator ni wọ́n máa ń pè wọ́n láwọn àsìkò kan wọ́n ń pè ìyá kan ní ìyá Boko Haram obìnrin ni lọ́ọ̀yà sì ni ìyá Boko Haram
inú Sambisa tí àwọn Boko Haram wà ìyá ìyá máa wọbẹ̀ tí bá sì ń bọ̀ màmá oyoyo màmá oyoyo làwọn Boko Haram ò mọ̀ sọ wọ́n sì lídìí ẹ̀ lọ́dọ̀ olórí Boko Haram tí kankan ò ní ṣe òun ní máa ń jíṣẹ́ ìjọba fáwọn Boko Haram òun ní sì máa ń jíṣẹ́ Boko Haram fáwọn ìjọba ó sì ṣe bẹ́ẹ̀ ó gba àìmọye àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí Boko Haram jí gbé ìjọba lò kó lọ bá wọn irú wọn ò gbọ́dọ̀ má sí níbi ìlú tógun bá wà ẹni tó lè wọ ọ̀dọ̀ ikọ̀ kan láti sọ fún wa wípé etí ikọ̀ báyìí tí wọ́n ń sọ ni ẹ ṣe sùúrù fúnra yín àwọn tó bá wá rí báyẹn wọn ò sí pé kọ́ máa wá jáde kí wọ́n máa bú ikọ̀ tí wọ́n fẹ́ jẹ́ kó ṣe sùúrù kí wọ́n máa bú níta gbangba bó ṣe yẹ kí wọ́n ṣe náà ni wọ́n ṣe ń ṣe yẹn wọ́n ó máa sọ tí wọ́n bá wí fún wọn pé àwọn ọmọ yìí ẹ̀yin lẹ ṣàbòsí wọn ẹ̀yin lẹ sọ wọ́n di tí wọ́n dà bó ṣe yẹ kí wọ́n máa ṣe náà nìyẹn kí wọ́n lè máa láǹfààní àti lè jókòó pẹ̀lú wọn abẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala